Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Wahab Malikal Mulki Iza Wahab Bukai Baba ya Muki Yadaku La Tasalanna Ani Sabab Malikal Muluk ọba tó ní gbogbo nǹkan tó pé dominion agbára àti kápá gbogbo nǹkan wẹ̀ ló wà tó ẹ kóun ló tàyẹ̀ lọ́rẹ agbóyè ní wà ní pé iṣẹ́ wo lágbájá ṣe tó fi lówó. La ilaha illallah. Ọlọ́run lóhun fún wọn sọ pé iṣẹ́ wo ló ṣe tó fi lówó. Allah. Malikal Muluk Malikal Muluk Iza La tasalanna ani sabab. Mo ti rí èèyàn tó ṣiṣẹ́ ní NNPC ó lò 21 years ilé tó padà gbé àbá Owe Street àbí Way Street ní Mushin àgbẹ̀ ghetto ni ibẹ̀ ló padà gbé bẹ́yìn a sì rí èèyàn tó yẹ pé ń ta ice water kì í ṣe pure water o tó kọ́lé ń bẹ̀. Malikal Mulki Iza Wahab Malikal Mulki Iza Wahab La tas'alanna ani sabab Allahu yaf'alu ma yasha Faqun ala haddil adab. Àbí kí ẹ mọ ọba rẹ̀. Naam. Ẹ̀rí lónìí tọ́pìkì tán ní kí n sọ̀rọ̀ lórí modernity, its crisis and Islamic revivalism. Òyìnbó yẹn pọ̀ mo ṣe ń bẹ̀rẹ̀ kí wọ́n bá ń tu ìwé púpọ̀. Ẹ jẹ́ sọ bó ṣe yé mi. Ọ̀làjú ìgbàlódé àwọn náà ń kọ́ mi àti àwọn àgbákò nǹkan tó kó dé àtọ̀nà àbáyọ tọ́lọ́run tá a fi gbà yọ ń bẹ̀. Ẹgbẹ́ ó jẹ́ ká sọ ń tòótọ́ kọ́ kí n tó lọ bẹ̀ ẹ dákun tó lọ lọ́hùn táìmù yìí ní tẹkínì kan ó nídìí ká máa búra wa láṣìírí La ilaha illallah ó nídìí ká máa ṣàánú lórí yẹn ń sọ sítórì méjì n fẹ́ ká di mu gan. Ẹ mọ̀ èmi tún fẹ́ sọ sítórì anytime tí bá ti rántí ẹ̀ ara mi a máa ṣe kiri. Tíṣà kan ó ń kó àwọn ọmọ primary school àwọn primary school tí wọ́n ń kọ́ yẹn ọ̀kan bá lọ complain pé bí primary 2 tíṣà ọ̀nkú ni wọ́n ti jí pẹ́ńsù mi o tíṣà bá ní kí gbogbo wọn kí wọ́n á tò wọ́n fọwọ́ kan bíi blackboard ó wá ń sẹ́ẹ̀sì wọn ó sẹ́ẹ̀sì gbogbo wọn ó padà ní kọ́ lọ jókòó ó dẹ̀ kọ́ ọmọ tí wọ́n jí pẹ́ńsù rẹ̀ ó bá mú pẹ́ńsù rẹ̀ fún padà. Allahu Akbar. Ó wá tó bíi 20 ọdún tíṣà yẹn wá lọ patí àti tíṣà yẹn lọ patí ọmọ kankan wà bá ní pé ó bá dọ̀bálẹ̀ fún ó ní yẹn sà ẹ mọ̀ ní ọdún sùkúù báyìí. Ó ní mo tọ́ ni tí ó wà náà tí mo kọ́ ni ó ní mo wà ń bẹ̀ Ọlọ́run àjẹwò lálùbáríkà iṣẹ́ wo ló ń ṣe é sìn wọ́n exchange pleasantries. Allah. Ó wá ní mo fẹ́ béèrè kiri kan lọ́wọ́ yín tí wàá gbé ìpàdé yín tá a fi kú tá a bá pàdé lọ́dọ̀ Ọlọ́run yín béèrè lọ́wọ́ yín. La ilaha illallah. Ó ní ìjọ yẹn èmi mo jí pẹ́ńsù ẹ̀dẹ̀ yọ pẹ́ńsù yẹn ní ara mi kí ló dé ẹ̀jẹ̀ káwọn yẹn mọ̀ pé mi. Allah. Ó máa fi àṣírí sọ̀rọ̀ ẹlòmí àgbákò dé. Malikal Muluk náà. Malikal Muluk. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.